Ehehe, olókòkò. Kábíyèsí, ó ga jù. Sẹ́tì ẹ̀ máa ń jowú báyìí. Dádì wa, Ọ̀ọ̀nìrìṣà. Babátúnjí àbí Babátúndé. Ọ̀jájá second. Ọ̀ọ̀nìrìṣà. Ẹ má worry, Ọlọ́run ti gbèjà yín jà. Ọlọ́run dẹ̀ ti gbé yín lékè. Kò sí ohun tó ń bọ̀ lókè tí ilé ò gbà. Naomi ò rebi kankan. Naomi ń bọ̀. Òun ló máa wò yín gbó. Tẹ máa darúgbó kùjẹ́kùjẹ́ fúnra yín. Ẹ̀yin méjèèjì. Ẹ lora yín gbó ní kùjẹ́kùjẹ́. Bẹ́ẹ̀ ni. Ẹ máa wò nǹkan tó máa dà bó ṣe máa ń rí nìyẹn. Naomi á bá yín kalẹ̀. Àwọn ọmọ yín náà á bá yín kalẹ̀. Ikú ò ní jí yín pa, àrùn ní sọ yín lọ́jọ́. Gbogbo ẹnikẹ́ni tó ń wá pa lára yín, òun ló máa ṣubú dànù. Lórúkọ Jésù Olúwa wa, àmín. Wọ́n ní kábíyèsí etí para, ó ti bínú, ó ti dòdìdẹ̀ sáàfin nígbà tó gbọ́ pé Naomi ti travel out. Hey! Kábíyèsí ní wọ́n ní before kábíyèsí tó mọ̀ pé ìyàwó ẹ̀ ti travel out ti dé UK. Bẹ́ẹ̀ ni. Naomi ti travel out o. Wọ́n ní kábíyèsí wa bẹ̀rẹ̀ sí ní pariwo. Òun rèé láyé òun. Naomi ti lọ bọ́kùnrin míì. Naomi ti lọ ṣe kinní. Wọ́n ti mú Naomi travel o. Abájọ tí Naomi fi yarí pé òun padà sáàfin. Irọ́ ni o. Ẹ̀yin aláhìsọ, ẹ̀yin onígbéborùn. Naomi ò lọ sí anywhere. Ó lọ sílùú òyìnbó lóòótọ́. Kò tẹ̀lé ọkùnrin kankan lọ sí anywhere. Ṣé Naomi lè fi ń ṣeré? Ọmọ Ọlọ́run tòótọ́. Kò lè fọ́kọ bí bẹ́ẹ̀ ṣe ń wo Naomi yẹn. Covenant nìyẹn. Àwọn aláìgbàgbọ́ náà máa ń sọ pé ó lè jẹ́ bẹ́ẹ̀, kò rí bẹ́ẹ̀. Who told you? Ẹ tí mọ àwọn onígbàgbọ́ nínú Jésù Kristi. Ó gbàgbọ́ to the call. Naomi, ó gba Jésù gbọ́ lólúwa àti olùgbàlẹ̀. Jésù wọ̀ kì í ṣe yàmàyàmà. Ohun tọ́lọ́run bá ti pinnu láti ṣe kò sẹ́nikẹ́ni tó lè dá dúró. Tọ́lọ́run ṣe fún Naomi. Ó ti ṣe náà ni kò lè díbàjẹ́. Ó dúró digbí lẹ́yìn olóòótọ́. Bẹ́ẹ̀ ni. Kí lẹ̀ ń fi Naomi pè? Ọmọ tó jẹ́ pé bó ṣe wà yẹn. A gbọ́dọ̀ sọ pé àǹjọ̀nú ni. Àkàndá ọmọ kan ni. Yes, ẹ fi ra yín ìwé. Wọ́n lẹ́yìn ẹyẹ tó bá fara wégún ẹ̀yìn àrò ló sùn. Wọ́n ní Naomi ò lọ sí anywhere. Wọ́n ní ó lọ sílùú òyìnbó, kò tẹ̀lé ọkùnrin kankan lọ sí anywhere. Wíṣọ ọkùnrin ló tẹ̀lé. Naomi ò lè fọkọ̀ mí. Believe you me, tí Naomi bá kàn ṣe gbogbo èyí tí Naomi ń ṣe, mélòó kò lè fọkọ̀ mí. Kábíyèsí lọkọ ẹ̀. Èkùrọ́ lalábàákú ẹ̀wà làwọn méjèèjì. Wọ́n ní Naomi lọ sí UK pé ọ̀rẹ́ ẹ̀ kan ló pè láti UK pé kó jọ kó wá torí òun ó ní complication fẹ́ bímọ. Ó dẹ̀ kú 3 days tó máa fi bímọ. Ló sáré ṣe gbogbo tíkẹ́ẹ̀tì ló ṣe everything fún Naomi tí Naomi fi fly out. Yes. Wọ́n ló ti débẹ̀ kí kábíyèsí tó mọ̀ pé Naomi ti travel out. Wọ́n ní nǹkan tó fà á tí kábíyèsí tó bara jẹ́ tó fi pè bóyá kìíní kò lè ṣe kábíyèsí. Ẹ fi ra yín lọ́kàn balẹ̀. Kò sí nǹkan kan. Kò sí ohun tó ń bọ̀ lókè tí ilé ò gbà. Naomi, mọrú ìyàwó tọ́lọ́run fi fún yín. Òun lè ṣe ń fi Naomi ṣeré. Tẹ́ rò pé bóyá nǹkan tó wà lára Naomi ó wà lára àwọn tọ̀hún. Àwọn èṣù láàlú tẹ̀lé ọkùnjọ́ wọ́n máa dé bá progress ni. Azẹ́tẹ̀ ni wọ́n bọ́ ṣe wà yẹn. Wọ́n lè fún wàrà ṣùgbọ́n lè dá wàrà nù. Tí ó bá jẹ́ pé ó tún mọ̀ pọ̀ lórúkọ Jésù tó mọ̀ pé kankan ò ní ṣiṣẹ́ lára yín Jesus name. Agbára ẹ̀jẹ̀ Jésù. Ibi ìkà. Àwọn ẹni bí àwọn ìkà. Àwọn arógbogbògo jẹ́. Àwọn tó jẹ́ pé wọ́n fi ẹ̀jẹ̀ sínú wọ́n tutọ́ funfun jáde. Agbára wọn báyìí kò lè ṣiṣẹ́ lára yín. Yes. Since tẹ́ ti attach ara yín mọ́ Naomi, ẹ ti wẹ̀ nínú ẹ̀jẹ̀ Jésù.
kò sí bó ṣe lè jẹ́ ẹ ti wà nínú Jésù máa ṣaláàbò yín gbogbo nǹkan tó bá jẹ́ ti Naomi Jésù ń ṣaláàbò ó ti rọ̀gbà yí ẹ̀yin àti Naomi àtàwọn ọmọ Naomi ká. No weapon fashioned against you people shall prosper in the mighty name of Jesus, you and Naomi and the children. Yes. Wọ́n ní báwọn náà ṣe ń sọ. Me and my children and my husband, we are the signs of wonders. Bẹ́ẹ̀ ni. Ẹ ti jẹ́ ohun ìyanu. Àmì ìyanu wà lára yín. Kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ kábíyèsí Naomi ò lọ bá ọkùnrin yàn kì í ṣe ọkùnrin ló tẹ̀lé wọ́n ní ọ̀rẹ́ ẹ̀ kan tó lórí complication tó fẹ́ bímọ pé ó ti ń ní sáìnì orí kíkà ó ti ní tóun bá fẹ́ bímọ pé òun máa pe Naomi gbà tó pe Naomi báyìí Naomi ní kó má wọrí Naomi bẹ̀rẹ̀ sí ní gbàdúrà fún ó wá ní kí Naomi tẹ ọkọ̀ létí sí UK kó máa bọ̀ ó sáré ṣe overnight second day ó ti sáré ṣe pápá ó dẹ̀ sọ fáwọn tó máa sọ pé kọ́ máa yẹ kọ́kọ́ òun mọ̀ bọ̀bọ́ lady yẹn wọ́n ní ó fẹ́ sọ fún kábíyèsí pé kó báyìí kò mọ̀ pé Naomi ti kúrò láàfin Naomi ti free bẹ́sẹ̀ àárọ̀ tó wà ní ilé bàbá ẹ̀ àbí ní ilé ìyá ẹ̀ wọ́n ní bó ṣe wà yẹn pé tó bá pò sọ fún kábíyèsí pé kábíyèsí kò ní jẹ́ kó lọ so Naomi kan sọ fún pé kó má yẹ tí ì sọ fún ọkọ mi torí bí ìpa ní iṣu kò ní jẹ́ kí n lọ ó máa rúpò lérò pé bóyá mo fẹ́ lọ mo ti fẹ́ fòun lẹ̀ torí ọ̀rọ̀ gbọ́n mi sí omi ò tó pé bóyá ó fẹ́ fi mí sílẹ̀ àbí kò fẹ́ mi mọ́ nǹkan tó ń ṣe kábíyèsí nìyẹn so kábíyèsí ò ní gbàgbọ́ pé Naomi ò lè fi òun lẹ̀ nǹkan tí ì ṣe kábíyèsí ò ń ṣe kò yé ìfẹ́ tó ní sí Naomi kò jẹ́ kó mọ̀ pé Naomi ò lè fi òun ṣakọ òun ló fi Naomi ṣakọ tó fi lọ ń bá obìnrin tó ń sọ pé èèwọ̀ tán ti pààlè sí lára táwọn alálẹ̀ ti pààlè sí lára ní kábíyèsí lọ bá òun ló ń bí Naomi nù kì í ṣe pé Naomi gan-an pé ó ní owú jíjẹ lára bẹ́ẹ̀ kí ló kàn pẹ̀lú wọn lójú ọ̀run ti tẹ yẹ̀fò láì faragbára òun lọ̀rọ̀ Naomi bẹ́ẹ̀ ni tó wáyé pé gbogbo wọn tó ń kọjá àyè wọn Naomi máa fi gbogbo wọn lẹ̀ tí gbogbo wọn kọ́ máa yọ̀tọ̀ mi kọ́ dẹ̀ máa ṣeré kọ́ máa jẹ kọ́ máa mu owó wà ọlá wà gbogbo oríṣiríṣi téèyàn lè fi lọ́nà fi jíǹkẹ́ èèyàn ó ti wà lọ́wọ́ ọkọ wọn bẹ̀tẹ̀ àwọn tó kù ayọ̀káyọ̀ wọn ló ń pa wọn kù àwọn tán jẹjẹjẹjẹ tán yó wọ́n jẹjẹ wọn yó torí pé mótíìfù burúkú náà bá dé ilé kábíyèsí ṣùgbọ́n ẹ tó bá mótíìfù tó dáadáa òun ló máa jèrè ẹ tó bá mótíìfù tí ò dá òun ló máa jẹ̀bi òun ló ń lose torí náà kábíyèsí ẹ fi yèdénú ìyàwó yín ò nípa 3 days ló máa lò tó lè máa dé kẹyà package ara yín kẹ discipline ara ẹ̀yin náà ẹ máa gbààwẹ̀ ẹ máa gbàdúrà láìsinmi àti láìsàárẹ̀ ẹ máa gbàdúrà Olúwa Jésù Kristi ni òtítọ́ àti ìyè ó ní kò sí ẹnikẹ́ni tó lè wá sọ́dọ̀ bàbá mi bí kò ṣe nípasẹ̀ Kristi Jésù Ọlọ́run ló ní gbogbo wa ṣùgbọ́n ẹ̀yin náà gba Jésù sínú ayé yín ẹ rí ògo Ọlọ́run ẹ̀yin èèyàn mi ẹ máa gbàdúrà fún kábíyèsí torí kábíyèsí ó lérò pé Naomi ẹbí Naomi ṣe ń ṣe Naomi kàn ń sọ fún pé kábíyèsí ẹ ti kọjá àyè tó yẹ kí ibi tó ń sọ fún yín pé kẹ́ máa ṣe ẹ ló ń ṣe ẹ̀yin gan ìjà tí yín ni Naomi ń jà kì í ṣe pé ìjà tiẹ̀ tí yín ló ń jà fún kẹ́ lè pẹ́pẹ́pẹ́ lọ́wọ́ ara yín kẹ́ gbó kẹ́ tọ́ kí inú ẹ̀dùn káyọ̀ kò fẹ́ nǹkan ìbànújẹ́ fún yín bẹ́ẹ̀ ni so ìfẹ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ ṣé ẹ̀yin èèyàn ẹ bá share ẹ bá like kẹ́ lè bá subscribe ẹ fi tó kù sí comment section àbọ̀ Ọlọ́run adájú lórí gbogbo wa àmín ẹ ṣé gan ẹ ṣé ń tẹ́tí sí wa láyọ̀.